Torí àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn, kí la fẹ́ sọ pé àgbélé ayé ṣe gbé kájọ gbé. Ó yá kájọ gbé. Ó yá kájọ gbé. Ó yá kájọ gbé. Nàìjíríà yìí ti gbogbo wa ní. Tó nínú Ọlọ́run bá ní mọ̀nà yìí mi wà. Ìjìnlẹ̀ tó fara jù bí òkè Ọlọ́run bá mi mọ̀ tó dé sí Ọlọ́run láàárọ̀ ti tò ní o. Afẹ́fẹ́ lẹ́lẹ́ tó ń fẹ́ lẹ́lẹ́ bí ó níbi tó ti fẹ́ wà. Ẹ̀fúfúlẹ̀lẹ̀ tó ń jà bí jìṣẹ́ ó níbi tó ń jà rè. Adéda ṣẹ̀dá bá tó gan ní afẹ́fẹ́ tó gan ní orúwọ náà lọ bá tó dá ọyẹ́ tó sì tún gan ní rẹ̀ náà. Ọlọ́run ọ̀pọ̀ ṣẹ̀dá ń pariwo ọyẹ́ o òtútù. Adéda ṣẹ̀dá ìwọ ló tó gan ní rẹ̀. Ọba tó pàṣẹ pé kọ́yẹ́ máa mú. Ọba tó pàṣẹ kí ọyẹ́ máa mú mọ́. Ọlọ́run ọba mi ọyẹ́ mú kò mú. Ìwé Èdùà náà ló fi gbogbo ẹ̀ dára. Ẹ̀dá tẹ́dá ayé kan lè pàṣẹ lé lọ́wọ́. Ọlọ́run tá lè là lé lọ́wọ́. Ọba tá lè pàṣẹ fún. Ọba tó pàṣẹ fún ni. Ó mọ̀ ṣé o ọba tí gbẹ́jọ́ ẹ̀dá rò. Ẹlẹ́dàá tiwa mọ̀ ṣé tó ń tiwa lẹ́yìn ní gbogbo. Tùngbà náà ń pè bí ẹ̀fíìsì sí ni tiwa. Tùngbà 100.9 FM ẹ̀fíìsì ní tiwa lọ́jọ́ gbogbo. Ẹ wo mo ní ti trending news ọ̀rọ̀ tó ń lọ náà rí láti kan ní Tùngbà pẹ̀lú èmi ọmọ yín. Olakitan Adegoke. Ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìṣẹ̀dá tó jẹ́ pé ẹ lè ṣe kẹ́ ẹ mọ́ gbọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa níkànnì Tùngbà. Òní lọ́jọ́ tó mọ̀ gbẹ̀yìn nínú oṣù kínní ọdún 2022. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá bí oṣù àkọ́kọ́ nínú ọdún 2022 bó ṣe ń bá tiẹ̀ lọ kúrò níwájú gbogbo wa. Ìdààmú wàhálà ayé wa kó dóhun ìgbàgbé. Ẹkún òṣè ìparun lágbára Ọlọ́run bá ọjọ́ tó kù nínú ọdún yìí ní rógun ìkáwọ́ lórí fẹsẹ̀ jẹlẹ̀ lágbára Ọlọ́run ọ̀gá ògo láwùlà wàlákùátà ìlàbílà àlèwìlẹ̀ azim in Jesus name we pray. Ẹ wo gbogbo ẹni olùfẹ́ wa níbi gbogbo tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí òní ọjọ́ ajé yóò fi lè gbogbo àṣẹ gbùgbé. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ Ọlọ́run mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá ẹ̀yin bàbá wa ẹ̀yin tẹ́lẹ̀ lè ṣe kẹ́ ẹ mọ́ gbádùn ètò yìí ní gbogbo ìgbà ẹ ṣé àdúpẹ́. More importantly mo dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí ìkànnì Tùngbà the senior liberal himself. That's my wonderful dad as I do call him. Lórúkọ Ọlọ́run ọ̀gá ògo òkè lẹ́mọ̀rún sí òkè lẹ́mọ̀ lọ. Àmín. Sarah Olúṣùsì lọ́dọ̀ bọ́tìn láàárọ̀ ti tòní. Sodiq Akínbólú òun ló ń jẹ́ kẹ́ láǹfààní àti máa wò wá lórí ẹ̀rọ ayélujára. Bákan náà làwọn ọmọ alálùbáríkà àwọn ìṣẹ̀dá alápọ̀nlé tó jẹ́ pé wọ́n dọdẹ ìmọ̀ wá sí Tùngbà tájọ́ wà nílé agodo. Sábà Fat Ayọ̀dọ́lá Olóyèdé Máyọ̀wá Redwan John Jehu Òṣìpè òun náà wà pẹ̀lú wa. I pronounce it well. Alright, ètò ṣe bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba ṣúmẹ́lẹ́bẹ̀rẹ̀ Bukata fagbẹ́ òkú gẹ́ntàjò borí Bukata fún ní àgbàdo tọ̀dọ̀ mọ̀lú bá di Bukata fẹ́lẹ́ kọ́ mọ́ndélé ayé mọ́ndé Bukata Ọlọ́run. Olakitan Adegoke ń rèé tí gbogbo ayé mọ̀ sí Bukata Ọlọ́run. Orí ètò náà la wà báyìí o ètò yín ètò Ọlọ́run ètò gbogbo ìlú tó jẹ́ pé a ti ń láǹfààní àti máa ń sọ ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ tá a bá ti gbọ́rọ̀ yẹ̀wò báyìí tó jẹ́ pé ẹ̀yin àgbàjọ̀gbọ́n onílàákàyè máa ń dá sí tí ó jẹ́ pé ẹ máa ń fi ọgbọ́n tí yín gbé tiwa ró nítorí pé ọmọdé ni wá tá a bá ti ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú èdè ọmọdé tiwa ẹ̀ ń bá wa fi ohun àgbà ṣe àtúnṣe ẹ̀. Ǹjẹ́ kí ló ń ta tún fẹ́ gbéyàwó lórí ètò lónìí tá a fẹ́ kẹ́ ẹ dá sí ẹ̀yin àgbàjọ̀gbọ́n tó jẹ́ pé ẹ̀ lè ṣe kẹ́ ẹ mọ́ gbọ́ níkànnì Tùngbà. Ẹ wò ó lórí ọ̀kan òjọ̀kan àwọn ìwà burúkú tó wà láwùjọ. Well, when we are talking about ìwà burúkú, we are talking about the criminals and the criminalities. Lot of criminal acts. Ọ̀kan òjọ̀kan àwọn ìwà tó jẹ́ pé kì í ṣe tọmọlúàbí tó kún ìgboro lọ bá bẹ́ńṣúà tó jẹ́ pé kò fẹ́ síbi tí a lè wá sí láwùjọ. Ká sọ̀rọ̀ nípa ìdígunjalè ní ìṣekúpani ìjínigbé àwọn apàlúlẹ́kún ní olè jíjà ìwà jìbìtì ìfiniṣòwò lọ́lọ́kan òjọ̀kan ní èyí tó jẹ́ wípé ní ayé àtijọ́ ká gba àwọn olè kan jíṣu kan jí ọ̀gẹ̀dẹ̀ júrèké ló wà ó wá bẹ̀rẹ̀ sí graduate di pé ká máa ká ni mọ́lé ó yá ni ayé ńlájú wọn bẹ̀rẹ̀ sí jíyàn gbé lọ́lọ́kan òjọ̀kan tó tún yá àwọn kan bẹ̀rẹ̀ sí kóra wọn jọ wọn náà wọn fẹ́ pàlúlẹ́kún wọn kàn déédéé dájàngbọ̀n lẹ̀ wọ́n pa àwọn yẹn lọ́bẹ̀ bí ìṣúra ìyẹn tún wá kò bẹ́ẹ̀ ó yá lóde ogun owó oníkálukú fẹ́ di owó fẹ́ gun mọ̀ra nínú fẹ́ lẹ́dàá kéèyàn kúrò ní Èkìtì lọ́dún tó kọjá ó fẹ́ padà síṣẹ́ lọ ní Èkó ní Sarah wo ni Ọlọ́run ṣàánú wa my wonderful sister.
àní ṣìṣe lágbára Ọlọ́run. Ohun tó wá burú jù lásìkò yìí tá à ń sọ̀rọ̀ nípa criminal acts, ọ̀kan òjọ̀kan àwọn ìwà búburú tó jẹ́ pé ó wà ní àgbáńláyé, ó wà lórílẹ̀‐èdè, ó wà nílẹ̀ adúláwọ̀. Báwo la ṣe fẹ́ rẹ́yìn wọn? Àní bó la ṣe fẹ́ ṣàjàbọ́ kúrò lọ́wọ́ ọ̀kan òjọ̀kan àwọn làásìgbò tó sọra ẹ̀ di ìwà burúkú wọ̀nyí tá a sì ń fúnra wa jẹ. Àwọn ìwà tí ò pọ́nni létí kì í ṣe tọmọlúàbí tá a gbọ́dọ̀ bá lọ́wọ́ ojúlówó èèyàn tó jẹ́ ọmọlúàbí láwùjọ. Ó sì ni o. Ó wà lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò náà, ó wà lọ́wọ́ agbófinró, ó wà lọ́wọ́ ìjọba, ó wà lọ́wọ́ onílé, ó wà lọ́wọ́ àlejò. Báwo la ṣe fẹ́ dẹ́kun ẹ̀? Ibo ni irúfẹ́ àwọn ìwà burúkú yìí ti bẹ̀rẹ̀? Ṣé a fẹ́ sọ pé látàrí ẹgbẹ́kẹ́gbẹ́ ni, ọ̀rẹ́kọ́rẹ́ ni, àbí láti inú ilé gangan? Ẹni tó lọ kẹ́gbẹ́ burúkú ń ta. Ṣé àìní àkókò fún àwọn òbí, àìní ààyè fún àwọn òbí láti tọ́jú irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ nílé, láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ ló fà á ni, àbí ẹgbẹ́ burúkú àṣẹ nìkan mọ́ lọ́rẹ̀ẹ́? Kí ló ń fa sábàbí ẹ̀? Bó la ṣe fẹ́ jàjàbọ́? Èyí tó wá burú jù ń sìn tá a fẹ́ ká sọ̀rọ̀ lé lórí jù, òun náà ni tàwọn bigger boys ń gbòòrò báyìí, oníkálukú fẹ́ gún ọmọ sáá. A ní girlfriend lọ kí wọ́n lé parafìrí wọn rí mọ́ bí o. Oríṣiríṣi ẹlẹ́nu kò pẹ́ yìí. Àwọn ọmọ kan dé dáàpà sídìí, wọ́n fẹ́ gba owó, àmọ́ owó bíi just like that. Oríṣiríṣi àwọn kan wà ń gbòòrò ń sìn, wọ́n ti ìyá tó bí wọn lọ́mọ wọn ràn. Tó bá ti jẹ́ pé òun ni kíní wọ́n fẹ́ gbà ni wọ́n nílò ẹ̀jẹ̀ gan. Kó ṣẹ̀gbọ́n wọn, kó ṣàbúrò wọn, wọ́n ràn yàn. Bẹ́ẹ̀ sì rí àìmọye ọmọbìnrin tó ń sọnù lójúmọ́, tó bá kó sí wọn lọ́wọ́, wọ́n bá náwó fún yàn gan ìṣòro. Wọ́n bá fowó ọ̀hún ṣe, wọ́n bá fún ẹ lówó, wọ́n bá fẹ́ lómi lówó ọ̀hún, ó gbọ́jọ́ ọkú ẹni. Kí ló dé? Àwọn ìwà burúkú wọ̀nyí tó ń gbomi lójú ẹni. Ohun tó fọ́ni jù ni wípé kò sí ibi táwọn ìwà burúkú yìí ò sí. Nínú àwọn olólùfẹ́ tó ń gbọ́ wa lọ́wọ́ báyìí náà, àárá wọn tí ó jẹ́ pé mẹ́mbà wọn náà ni. Báwo la ṣe fẹ́ dẹ́kun ẹ̀? Ǹjẹ́ àwùjọ ilé ìtòrò ṣá tírúfẹ́ àwọn ìwà yìí bá ń tẹ̀síwájú? Torí ìwà burúkú yìí náà ni ó kàn déédéé mú òṣìṣẹ́ ìjọba tí ó ní pàtàkì jọ àwọn ẹ̀ṣọ́ aláàbò wa lọ́pọ̀ gbà. Wọ́n sálárì tán fún àwọn òtó. Káwọn dàbí ọgbọ́n, parọ́ mọ́ aláìṣẹ̀, ìwà burúkú ni. Akàndéédé mẹ́nìkan wáyé lásán, ẹja mọ̀ pé ló lè. Ó lè láàmú pé ó yá máa sọ pé ó lè ní ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Takótakó bounce ó lè ní níta bá lọ́wọ́ rí lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ rí ẹ̀rù tẹ́ bá rí wọn lọ́pọ̀ gbà ẹ̀rù pé ní tẹ́lẹ̀ sábà tó lè sá. Àwọn kan ló ń lé mi kẹ̀dẹ̀ súnmọ́ wọn tó bá ṣọ́ra á tún dọ̀ pé okay you are wanted, you are lẹ́sẹ̀kẹsẹ̀. Irúfẹ́ wọn wà yìí kàkà kó mọ̀ sàn, kàkà kó mọ̀ lọlẹ̀, ṣé ló máa ń fojoojúmọ́ pọ̀ sí láwùjọ. Ìjínigbé lónìí àwọn bigger boys lo kíní kan, wọ́n gé orí wọ́n fa nǹkan ara. Ẹ̀ṣẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tí ò bójú rẹ́. Ọjọ́ wo la tó fẹ́ jàjàbọ́ ń bẹ̀? Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run gbogbo ẹ̀yin abiyamọ. Àwọn ìwà yìí pọ̀ lọ́ba bèṣùá. Ká parọ́ mọ́ ni ká tarí kó ní lójú. Ká sọ pé nítorí kò síbi tí ò sí. Àti ilé iṣẹ́ ni o, àwọn ẹ̀ṣọ́ aláàbò ni o, ojú pópó lójú ọ̀nà lọ́pọ̀ gbà. Torí pé ẹlòmíì fẹ́ ga, ó ṣetán láti bá tẹnìkan jẹ́. Kò ní ó ṣẹ̀ṣẹ̀ báyìí. Ọ̀gá ìgbọ́n tó ṣe. Ó ṣe kíní. Tí wọ́n bá láǹfààní láti ṣèwádìí ọ̀rọ̀ tó ń tọ̀ ń bá nu, tẹ́ni ọ̀dẹ̀ lórí tí ó jà fún. A fi ọ̀rọ̀ lẹ̀ sọ́wọ́ àtúnbọ̀tán. A gba kámú. Adẹ̀mọ̀jìyà ẹ̀ṣẹ̀ tí ò mọ́wọ́, tí ò mẹ̀sìn. Wọ́n fi inú bá jà. Oríṣiríṣi àwọn ìwà wọ̀nyí ó pọ̀ gan-an dẹ̀ ń pọ̀ sí. Ìbẹ̀rù Ọlọ́run la fẹ́ sọ pé ò sí ni. Àdẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì, à ń lọ mọ́sálásí. Àgàgà nílẹ̀ adúláwọ̀ a máa ń sin Jésù gan-an. A máa ń kírun gan-an. Lẹ́dà tí ẹlòmíì bá ń ṣàdúrà báyìí. Ẹ̀rí àdúrà gan tẹ́ bá rí ibi tẹ́lòmíì gbàdúrà dé. Àdúrà ọmọ kan létí ẹ̀ bá tẹ́tí ọmọ jó gan seriously. Ọlọ́run kó ṣàánú wa. Bẹ́ẹ̀ àdẹ̀ ń fẹ́ àánú Ọlọ́run,
fẹ́ àánú Ọlọ́run. Ǹjẹ́ a lè wà nínú ẹ̀ṣẹ̀ báyìí ká wá ní kó oore ọ̀fẹ́ ó máa pọ̀ sí? Ẹlòmíì ó ra ṣọ́ọ̀ṣì níbì kan, ó ti pààyàn lẹ́kún bòmíì. Eléyìí sábàbí aburú ni fáwọn kan. Ó ti tẹ àwọn kan rì kó tó dé ibi tó dé. Bẹ́ẹ̀ dẹ̀ rí, a tún jẹ́ orísun ìdùnnú fáwọn kan. Ṣùgbọ́n ṣé dandan ni ká pààyàn lẹ́kún ká tó dé ibi tí a fẹ́ dé láyé ni? Àbá ti gbàgbé nínú agbára Ọlọ́run mọ́ ni? Àbí ẹlòmíì ti rora ẹ̀pin pé òun ò lè jéèyàn mọ́? Must you stand against someone before you become great in life? Must you deprive someone his benefit before you become great in life? Must you remain the source of sorrow, pains for some people before you become great in life? Kó tó lè kára rẹ kún aláṣeyọrí, ǹjẹ́ ó pọn dandan kó pa àwọn kan nígbe? Ǹjẹ́ ìwọ náà kì í bá wọn sọ̀rọ̀ pé ẹja lẹja jẹ́ sanra? Gbọ́dọ̀ fi agídí lọ́wọ́ agbára bàtà wọn kan jẹ́ kó tó mókè. O gbọ́dọ̀ kó báyàn ṣá, kẹ́ ẹ kórajọ, kẹ́ ẹ kàn fún nǹkan kan, kẹ́ ẹ parọ́ mẹ́nìkan. Torí ẹ ti mọ̀ pé wọn kúkú ní béèrè lọ́wọ́ yín, ẹ ti ṣe ṣe. Àwọn ìwà yìí láwùjọ. Ẹ parọ́ mẹ́ni tí ó ṣẹ̀, ẹlẹ́ṣẹ̀ rèé, ẹ ti mọ̀ pé ẹni tó ṣẹ̀ rèé, ẹ̀dẹ̀ ṣe báyìí. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ láàárọ̀ tòní. Oníkálukú kí ni ìrírí tí ẹ jọ, kí lọ́nà àbáyọ, kí lẹ rò pé a lè ṣe? Àwọn ìwà burúkú tá à ń sọ yìí ó pọ̀, mélòó la fẹ́ sọ? Ó wà nínú ṣọ́ọ̀ṣì, ó wà mọ́ṣáláṣí. Ẹlòmíì kan kóra wọn jọ, pásítọ̀ wa yẹ o kò yọ ná lẹ́nu mọ́jọ torí Ọlọ́run. Ẹ jẹ́ àgbọ̀nyọ oríṣiríṣi. Àfá eléyìí ojú àwọn olórí, àwọn adarí, ojú wọn máa ń rí nǹkan. Ṣùgbọ́n ká darí ìmí náà tó dépò adarí, kọ́gá mi tó di ọ̀gá. Ẹlẹ́dàá o, kọ́lọ́run kó ṣàánú fún wa. Kí lọ́nà àbáyọ? Kí ló ń tá a rí sí? Ǹjẹ́ bí ó ṣe máa lọ rèé? Ẹ̀yin bàbá màmá, kọ́lọ́run kó ṣàánú wa. Tó lọ́dún tó kọjá, Drought 2021. Ǹjẹ́ o ti jókòó? Ẹni mélòó ló tara rẹ̀ dìde? Ẹni mélòó ló jẹ́ orísun ìdùnnú fún? Ẹni mélòó ló kóbá? Ẹni mélòó ló nu omijé rẹ̀ nù? Ẹni mélòó ló tì sínú àdánwò? Ẹni mélòó ló rán lọ sí ọ̀run? Ẹni mélòó lẹ̀mí rẹ̀ tọwọ́ rẹ̀ jábọ́? Ẹni mélòó ló dóòlà ẹ̀mí wọn, ló jẹ́ sábàbí ire tó kó máa rókì lọ́kàn ẹnì kọ̀ọ̀kan wa o? Ẹni mélòó ló ṣẹ̀ ọ́ tó náà ò ní dáríjì? Ìwà burúkú náà ni. Èèyàn ṣẹ̀ ọ́, kò mẹ̀ṣẹ̀ tó ṣẹ̀, ò ń dá sẹ̀ríà fún, onípò ò ní ṣàforíjì, ó ti ń pààyàn, ìyá alápàṣẹ kírímínà. Torí pé tó bá láǹfààní àti yìnbọn fẹ́ni ó yìn. Alágbájá ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí rèé kó dẹ̀ tán. Kò rí bẹ́ẹ̀, bó ṣe rí rèé, ókè mo tọrọ àforíjì. Má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Ló bá tán. Lọ́dọ̀ àwọn tí ó ṣe lóore, tí ó ṣe láàánú, well done. Ó bẹ̀rẹ̀ sí track, ó bẹ̀rẹ̀ sí lọ sọ fún èèyàn burúkú mọ̀ ni. Èèyàn burúkú, ó ti mọ̀ pé ó ti ń pààyàn nù. Ó ti pààyàn. Tí wọ́n bá ṣe láburú, ìwọ ló pa, ìwọ ló ṣe. Tó kọ́lọ́run kó ṣàánú. Irú ẹ̀ pọ̀ lọ, mélòó ni ká kà? Síra ṣáà ni máa gbà pé báyìí. Kọ́lọ́run ṣàánú fún wa. 08056131009. 08056131009. Tàbí 08113561009. 08113051009. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ká dá sétò ní pápápá. Ohun tó fà á tá a fi gbélé yìí, tá a ní ká jọ gbéyẹ̀wò láàárọ̀ tòní, àwọn bigger boys tó wà ń gbòòrò ń sìn. Ìṣọwọ́ bí ẹ̀mí àwọn ọ̀dọ́ ṣe ń sọnù. Kí lọ́nà àbáyọ pẹ̀lú àwọn ìwà burúkú yìí? Kàn lọ ilé fàájì kan, gbóbìnrin kan, delete ẹ̀ kílẹ̀ tó mọ́. Ká bẹ́ni lórí, ká sọ pé àwọn agbára ká gbára lọ́nà tí ó tọ́. Ilé ìtura, ọ̀pọ̀lọpọ̀ ilé ìtura, kó tó lọ ilé ìtura míì sìn báyìí, ó kà sáàmù, wàá kọ́ pé àwọn fámílì ẹ̀, wàá pe àwọn òṣìṣẹ́ ilé ìtura pé okay, àwọn ẹbí mi mọ̀ pé mo wà ń bí o. Ọlọ́run ṣàánú.
ó ti mọ̀ pé tó bá lọ yọ́ lọ kẹ́lẹ́kẹ́lẹ́ ẹlẹ́dàá anything lè ṣẹlẹ̀ ọkàn yẹn ò balẹ̀ lè tura láti sọ pé o fẹ́ lọ kí ọ̀rẹ́ ẹ̀rù mọ̀ bàyàn kí ló dé tílé ayé fi wá dà bẹ́ẹ̀ àwọn Boko Haram ń ṣe tiwọn swap ń ṣe tiwọn àwọn robbers àwọn náà ń ṣe tiwọn àwọn bigger boys bigger brothers àwọn náà ń ṣe tiwọn yẹyin tó wá ṣe mí ní kàyéfì ni pé láàrin àwùjọ ìkan náà ni gbogbo wa jọ ń gbé ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ wọ́n o ẹjọ́ ń gbé ni àjọ ń gbé ni kí lọ́nà àbáyọ 08056131009 08056131009 tàbí 08113051009. Hello. Ẹ káàárọ̀ sà. Orúkọ mi ni Simple. Sà. Ẹ kú ojúmọ́ sà. Ẹ bá ń gbóhùn sókè dáadáa. Ẹ kú ojúmọ́. Yes sir. Ṣé tí rí tuntun tó ṣẹlẹ̀ yìí? A lè sọ pé ẹlòmíì wà, ọwọ́ òbí ló ti wà. Ní etí ìṣẹ́jú gbogbo náà ò rí báyìí. Ìṣẹ́jú gbàgbà ti wà, bàtẹ́rẹ̀ ti wà. Gbogbo láyé ti bàjẹ́. Tọ́mọ 70 years, ọmọ 60 years tó máa wá wó jíjì. Àwọn ọlọ́pàá ṣe titi wọn, àwọn olórí ṣe titi wọn. Kí la fẹ́ sọ, àdúrà máa tẹ̀ fún lọ́run, ó ló máa já gbogbo ilé kó bá ká dúró. Dáwọn máa wò ó sí, ó mú omi. Ṣé dókítà bá ní tí obìnrin bá ní boyfriend tó pé ẹni tó pé àjọ wo bọ́bẹ̀ nílé ẹ̀ mú ẹ pa ẹ̀wọ́wọ́ jíjì. Dáwọn máa wò wọ́n 17, 16, 20. Nítorí ẹni tẹ bá wọ ọmọ títí tẹ̀ ní ọ̀ṣẹ́ fẹ́ fún. Ẹ máa ń dá sí ẹ tó ti kú. Ẹ wọ àdúrà máa gbà tó rí Nàìjíríà yìí o. Àdúrà la máa gbà lọ́jọ́ sọ bẹ́ẹ̀ ni ọjà. Ẹ ṣeun gan. Orí ọmọ ìyá wa dàbí gálà tó wà lórí ìgbà ọlọ́mọ ṣàánú. Hello. Hello. Hello sir. Ẹ káàárọ̀ sà. Ẹ kú ojúmọ́ sir. Ẹ kú ètò. Ọlọ́run ló ń tò ó. Ẹ rà sà. Yes sir. Ǹjẹ́ mi lè sọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ìgbẹ̀yìn ayé la wà. Kọ́ sábà lọ wo ọdún bíbélì Matthew 25 ìbẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹta. Ó ní nígbà tí ìgbẹ̀yìn ayé bá dé, gbogbo oríṣiríṣi nǹkan tí ó ṣẹlẹ̀ ni wọ́n máa ṣẹlẹ̀. So ìgbẹ̀yìn ayé la wà yìí, ìrọ̀lẹ́ ayé la wà tí kálukú tẹra máa dúrà. Ká súnmọ́ lọ́run torí pé ilé ayé ta wà yìí ojúlọ lákàtún sẹ́yìn. Ọlọ́run tó ṣàánú fún wa. Ìgbẹ̀yìn ayé la wà. Nígbà tí ọmọ bá gbé ìyá ìṣòwò, tí ọkọ tó fi ìyàwó ẹ̀ ṣòwò, ẹ̀rọ ìwò, tó Ọlọ́run tó ṣàánú fún wa bàbá. Ẹ tó tò. Ọlọ́run ló ń tò ó. Ẹ ṣeun gan. Thank you very much. Ẹ ṣe. Hello. Hello. Yeah. Hello. Hello. Bá a gbóhùn sókè ẹjọ́. Hello. Ìyá. Ẹjọ́ tó máa ń forí gbára wọn lára rẹ̀. Hello. Ẹ káàárọ̀ ẹ kú ètò. Ọlọ́run ló ń tò ó lọ fojúmọ́ sà. Láìsí o. Bá a wà. Èsì olóhùn ló kọ́ àtẹ̀jọ́. Ìjọ̀kí ara olóhùn. Ẹ kú ojúmọ́. Kò ní burú fún yín tòun dáhùn dáhùn. Hello. Hello mà. Ṣé rí ọ̀rọ̀ tí ẹ mú wá láàárọ̀? Bẹ́ẹ̀ni mà. Mo gbàdúrà pé àníbọ́ á ti lè ti lè wa. Àmín. Ṣé rí ajú wà ní ìrọ̀lẹ́ ayé? Òfin ayé dẹ̀ ti ń gbé ṣùgbọ́n. Bíbélì gan sọ ó ní eléyìí òṣòfin ó ní bẹ́ẹ̀ òfin ni. Bàjẹ́ sọ wà nírọ̀lẹ́ ayé yóò yẹ kí ajẹ́ kí òye ọ̀rọ̀ Ọlọ́run yẹn kó máa yé wa. Ṣé wá rí àwa òbí? Ẹ̀jẹ̀ àmọ́ ẹni tí àwọn ọmọ wa ń tẹ̀lé, ẹ̀jẹ̀ àmọ́ ẹni tí wọ́n bá ń rìn. Ọlọ́bẹ̀ ò ṣàgbàfọ̀ ó aṣọ wáyé. Àwọn òbí a gbọ́dọ̀ mójútó. Ọmọ mi ò ní ìbẹ̀rù rárá, àìsí ìbẹ̀rù ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Káwọ̀ bí ká mójútó wọn, ká mẹni tí wọ́n bá ní ká mọ bí wọ́n ṣe ń ṣe.
ọmọ mi lélẹ̀ ibi tó ti tẹ̀sẹ̀ bọ̀ tó ti tojú bọ̀ láì. Ìyá lágbára o. Hello, ta ló tún wà lójú òpó? Hello. Hello. 08056131009. 080. Hello, sir. Hello, sir. Ẹ bọ̀ kú ètò. Ọlọ́run ló ń tó sà. Mo kí ọmọ ìyá gòkè dáadáa o. Bàbá ẹ ní tẹ́sà ẹ kó ojúmọ́. Ẹ kú sí ọpọlọ tó gbá òní bàjẹ́ o. Àmì dára lọ́run. Orúkọ tèmi ni Adéwálé Ògùn ìràwọ̀ látòkìjọ. Ẹ kó ojúmọ́ sà. Ẹ kú abẹ́rẹ́ yìí. Mo ti kú ọbẹ̀. Ṣé ètò tẹ mú wá láàárọ̀ yìí? Bẹ́ẹ̀ni sà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó balẹ̀ ayé jẹ́ ìsìn àìsíbẹ̀rù Ọlọ́run. Òní ó pẹ̀lú nǹkan tó balẹ̀ ayé jẹ́ àtẹ́dá wa òkúta wa ti wà láti ibi 1980 wá. Àwa gan la balẹ̀ ayé jẹ́ jù tọ́lá àwọn ẹ̀yà ayé jẹ́ òun àtẹ́lẹ̀ ayé báyìí. Báwa tá a ti wà bí ìyá àti bàbá láti ìsìn àwa la balẹ̀ ayé jẹ́. Nígbà tó wọ́n bá ti nǹkan tí ọ̀dà tí àwọn òbí tẹ̀lé lọ sùn táwọn bá ti ṣàlùjọ ọ̀rọ̀. Kí la fẹ́ kọ́mọ yẹn yà lọ́jọ́ ọ̀la? Ṣọ́ọ̀ṣì ń pọ̀ ọ̀tọ́lá tó ń pọ̀ ṣùgbọ́n ẹ̀jẹ̀ òde òkú. So kọ́lọ̀ kó ràn wá lọ́wọ́ kọ́lọ̀ kó wà ìbẹ̀rù Ọlọ́run ní ìsímọ́ o. Ìrọ̀lẹ́ ayé la dẹ̀ wáyé. So kó ní kálukú kó ti gbàgbọ́ ẹ̀rù tó dẹ̀ ní kó fi gbé Ọlọ́run ti tó àdúgbò níta ní lórílẹ̀-èdè nìyẹn kó dẹ̀ sí Nàìjíríà nìkan gbogbo ayé ni. Ó ní gbogbo ayé ti ṣe wọ́n sì ti kùnà òkú Ọlọ́run. Kọ́lọ̀ kó wà pẹ̀lú wa o. Ẹ ṣé gan sà. Hello, tẹ́lẹ̀ tó wà lójú òpó. Hello, Bukata náà. Hello, sir. Ẹ bá ara kó túmọ̀ o. Yes, sir. Orúkọ mi ní Ṣẹ́lú Àjàyí láti Àkúté. Láti Àkúté lọ́hùn. Ẹ kó ojúmọ́ sà. Bẹ́ẹ̀ni sà, àdẹ̀kú ètò. Àmín. Tẹ̀lé lórí ọ̀rọ̀ tó ń lọ náà, ó tó ká tún ṣe ìgbọ̀rọ̀ pé a máa fún àdìsí ọ̀rọ̀ náà lọ́nà tó ń gbọ́. Tẹ̀lé wọ́n ní kékeré la fi ń pẹ̀ka àrókò tó bá ti dàgbà máa lọ́wọ́, apá òní kà máa. Gbogbo ara láti mọ ọ̀rọ̀ tó wà ní báyìí náà ní kíláyé bá ti lọ sókè báyìí òkè ìkọlà àmọ́ tó àdúrà náà àdúrà wa gbà pé tọ́lọ́ wa dẹ̀ máa dé kó káfẹ́ yìí máa lọ́wọ́. Gbogbo kíkà ń lọ yìí àwọn olórí wa gan nínú wọn lọ́jọ́ àmọ́ ìkúrò rárá wọ́n kàn ti dé tó ń wọn ni kí ọlọ́ọ̀ nìkan náà dẹ̀rọ máa kéde ọ̀rọ̀ tó wà lẹ̀ agbára wa nìkan ló lè ka agbára náà nìkan ẹgbẹ́ òkú. Ọlọ́run ló ń tò sá, ẹ ṣé gan sà. Ẹ kú ìwà káìsà. Hello, tẹ́lẹ̀ tó wà lójú òpó. Àwọn ti gbé bọ́ọ̀lù ní. Ìyá. Hello. Ẹ kú ètò. Ọlọ́run ló ń tò ó. Ní dààmú gbogbo wa ò ní rí jà ayé o. Àmín o, abiyamọ. Àmín o. Alájà Chicago ni láti ìlú Òbí. Ẹlẹ́dàá o, báwo ẹ mẹ́rin sáà fún mi? Hello mà. Náà, ọlọ́run bá ṣàlékún nǹkan màámi ìgbà tí àwa kékeré màámi máa ń fòwe kan. Ìyá aláǹsí èwì gbogbo ẹni o bá patán mẹ́bí òkú ọmọ. Màmá máa ní ẹni tó fẹ́ bímọ tó bá fún ìtàn pọ̀ pé òkú ọmọ ló máa bí kò lè dá sí yè. Kí gbogbo abiyamọ kábẹ̀ sí ní sòótọ́ ká má fọwọ́ irọ́ pa àwọn ọmọ lórí. Bàbá kan sọ lẹ́ẹ̀kan sí oní láti 80s. Ìkíní ti bẹ̀rẹ̀ sí ní wọ́, ó ti ń wọ́ gidi gan. Ìyá ibi tó fi ń dẹ́gbẹ́ ìyá àwọn ọmọ oníyàwó kalẹ̀ ṣé ò tí ì máa wọ́? Ìyá ń tẹ̀lé ọmọ ẹ̀ lọlé babaláwo láti pa ọmọ ẹnì kejì ẹ̀ pé kọ́ fi ṣògo owó fún un. Ṣé ò tí ì máa wọ́ kò lè fẹ́ kọ́ pa ọmọ tòun kọ́ fi ṣògo owó fẹ́ lòdì? Ó dìgbà tí ìbẹ̀rù Ọlọ́run bá ti jọba lẹ́yìn gbogbo wa. Tí a bá ti bẹ̀rẹ̀ sí bẹ̀rù Ọlọ́run ní ìṣẹ́jú pé anytime lọ́lọ́run lè dé ẹni pé gbogbo nǹkan á rọrùn. Tí bá fẹ́ yan bùkátà Ọlọ́run jẹ tí bá rò pé tí bá yan bùkátà Ọlọ́run jẹ ó mà lẹ́lẹ́dàá ẹ̀. Tí mo rọra yá dúró sí mi ìyàn jẹ. Ẹni pé kéèsì yẹn ti tẹ́sùn bẹ́ẹ̀. Gbogbo àwọn àyẹ̀bí tó ti ẹ ká bẹ̀rù Ọlọ́run tá a bá ti ń bẹ̀rù Ọlọ́run gbogbo nǹkan yóò máa rọrùn. Ẹni tó yan ẹni tó wà nísàlẹ̀ jẹ tó mọ̀ pé nígbà tí Ọlọ́run kájẹ́ tó bá kàn ní kò òun máa ráwọlẹ̀. Ọgbọ́n máa gbẹ́jẹ́ bọ́bọ́ kò ní ṣe nǹkan tí ò dáa. Tó o bá ní nǹkan fi ran ọmọ ẹnì kejì ẹ lọ́wọ́ má fi ní lára. Ẹ wo bí gbogbo nǹkan ṣe dúdú. Ní skul àwọn ọmọ ń sọ láàárọ̀ ìbáná pé àwọn tíjà kan ṣe part time láì ṣe yunifásitì.
èmi ò kọ́ rí secondary school wọ́n ti ní tíjà ṣe pàṣẹ ìgbà táwọn akéré náà lọ school full time náà ń ṣe látàárọ̀ dàgbọ́ mẹ́fà rọ̀lẹ́ àjọ máa close pẹ̀lú àwọn tíṣà wa ni oríṣiríṣiríṣi bẹ́ẹ̀ ẹlòmíì tíṣà míì náà wọn ò tọ́jú ẹ̀ tíṣà tó yẹ ká máa tọ́jú àwọn tó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ló yẹ kéèyàn máa ṣe dáadáa fún jù ọmọ mi gan tó bá ní ẹni tó kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan nìkú á lọ mú kó lọ fi ṣe bákan á mú tó ìbẹ̀rù ọlọ́run kí gbogbo wa máa tọrọ káàdé máa tọrọ àforíjì ní ìṣẹ́jú tí nàìjíríà ilé kẹńkà gbogbo wàhálà yóò ti pọ̀ jù tá a bá ti tọrọ àforíjì padà ráàánú ọlọ́run ó parí ọlọ́run ó ṣàánú wa gbogbo wa la máa ráàánú ọlọ́run gbà àníríjà ayé ànírídàmú ẹ kú ètò ẹ bá ń káwọn ọmọ méjì. ẹ ṣe gan alájà ẹ ṣe hello báwa àmín 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 lágbára ọlọ́run àmín o àmín. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Hello sir, hello mo dá hello. Àbí o. Àbí. Àmín 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 amúnidára ìrọ̀lẹ́ sọ sílẹ̀ yìí o ọpọlọ yóò ní jọba lágbára ọlọ́run ọba ọkàn òjọ kan àwọn àgbéjúkọ yìí mọ̀ kọ́ ká má tanra wa jẹun èlò tàbí tó wà lójú òpó èlò ìyá èlò débi pé ẹlòmíì èlò ìyá èlò tàbí tó wà lójú òpó. Hello sir. Hello sir. Network mọ̀ lágbára o. Yóò yẹ kí ló àwọn nǹkan wọ̀nyí ó kó máa tẹ̀síwájú ní agbègbè wa ní àwùjọ wa. Àwọn ìwà tí kò bójú rẹ̀, àwọn ìwà tó ń pani níbi, àwọn ìwà tí kì í ṣe tọmọlúwàbí. Hello. Hello. Tádé tún wà lójú òkú ìyá. Mo lágbára lára tó ní o. Hello. Ẹ kú ojúmọ́ sà. Network. Ẹ kú ojúmọ́ o. Hello. Hello. Hello sà. Ìjọba ayé lé lọ́lẹ̀ tó lọ dáhùn fún bẹ̀rẹ̀ ní sà. Ìjọba ayé lé lọ́lẹ̀. Mo ṣe ti kúrò ní rédíò wa. Ọlọ́run ṣeun. Ẹ káàárọ̀ olùkọ́ mi ní Evangelist Famorítádé láti Àgbẹ̀dẹ. Láti Àgbẹ̀dẹ Ìkòròdú. Ok. Bẹ́ẹ̀ni. À ń gbọ́ yín sà. Ẹ kú ojúmọ́. Ẹ dẹ̀ kú ohùn. Ọlọ́run máa gbàdúrà fún yín. Àmín o lọ́la Ọlọ́run àmín àmín. Ṣé ẹ rí gbogbo nǹkan tí a ti ń sọ látàárọ̀ wọ̀nyí? Bẹ́ẹ̀ni sà. Gbogbo ẹ̀bí tó wà ń bẹ pátápátá. Àwa òbí ni o. Àwọn òbí àwọn èèyàn fún ara wa ní o mọ ìbẹ̀rẹ̀ prógráàmù yìí ṣùgbọ́n àwọn nǹkan ìwọ̀nba àwọn tí mo bá àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ó mú mi mọ̀ pé nípa àwọn ọmọ pẹ̀lú ìrìn ẹsẹ̀ wọn. Ó tàǹgbẹ̀bí láti sọ lórí ètò láàárọ̀ tòní ní tàǹgbéyẹ̀wò ní pé gbogbo àwọn ìwà burúkú ìwà ìbánilé agídí ni ìjínigbé ìṣekúpani ìfagídí gbogbo ìfipá gbogbo ìpaniṣòfò tó jẹ́ pé wá pọ̀ láyé òde òní ní pàtàkì jọ láàárín àwọn ọ̀dọ́ débi pé ọmọ ọdún mẹ́tàdínlógún ọmọ ọdún méjìdínlógún wọn máa sọ pé àwọn fẹ́ fún wọn mà àwọn tí wọ́n máa ń kánjú wá owó kí
lọ́nà àbáyọ àti àwọn ìwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi ọ̀nà àbáyọ tó wà bẹ́ẹ̀ àwa òbí ní kí àwọn káṣí ara wa nínú àwọn òbí ní ká bára wa sọ̀rọ̀ àgàgà láàrin ọkọ àti ìyàwó kí ẹnu wọn má lè ká ọmọ nínú ilé kí ìyàwó má lè bá ọmọ wí kí bàbá máa fi afájánú kí bàbá má lè bá ọmọ wí kí ìyá máa fa afájánú. Mo ti rí ènìyàn rí tó sọ wípé ṣe bí èèyàn ló ṣe ìyàwó yẹn ṣe bí èèyàn ló ṣe kíkọ yẹn níbi ìyẹn bá jáde kíkọ ọwọ́ ẹ̀ tó bá ti lọ́wọ́ mú. Kóòtù ó máa sọ bẹ́ẹ̀ kí ọkọ máa bá ìyàwó sọ̀rọ̀ kí ìyàwó máa sọ bẹ́ẹ̀ fún ọkọ ẹ̀ wípé ebi ọmọ èèyàn ló ṣe fún yẹn bàbá ń bá wí fún ìwà tó dá tó àárín àwọn òbí ló wà àwọn òbí ní ká lọ tẹnu ara wa dáadáa nígbà tí àwa yìí ti ń jáde táwa ní kékeré táwa léwu ìṣe ni à ń gbàdúrà pé kọ́ lọ ṣàjẹká jáde ní sukùl abẹ́rẹ́ ìrìṣẹ́ èmi ń gbàdúrà jáde primary six tí máa jáde primary six ayé ti bàjẹ́ àwọn ìjọba wa náà ọ̀rọ̀ tó wà lọ́wọ́ wọn bàdé máa jáde primary six wọ́n fi school yẹn sacred heart ní Àkúrẹ́ mo ń jáde báyìí third position ni mo mú employment rate ni mo rí holiday employment wọ́n fi pàdé mi ní tí mo sọ yìí. ṣé o rí bẹ́ẹ̀ mọ̀ ń sìn àìmọye àwọn ọmọ lórí olójú títì gbogbo àwọn ọmọdé ẹgbẹ́ ṣàgbèrè tó ń gbà bóyá owó lọ́wọ́ ọlọ́pàá tó ń gbà owó lọ́wọ́ mọ́tò wọ̀nyẹn kì í ṣọ̀pọ̀lọpọ̀ ló láì jẹ àìmọye graduate nínú wọn tó ń ṣe gbogbo àwọn iṣẹ́ wọ̀nyẹn tó ń mú wọn ríṣẹ́ ni. Ìjọba wa ní ọ̀pọ̀ láti ṣe bẹ́ẹ̀ ni àwọn òbí náà ní ọ̀pọ̀ láti ṣe nìyẹn Ọlọ́run á gbàdúrà wa káwa òbí ká bójú tó àwọn ọmọ wa káde jẹ́ kóun wá sí ọ̀kan lórí ọmọ lórí títọ́ ọmọ kọ́mọ bí òbí kan bá ń bá ọmọ wí kó bí kejì kó máa fún ní fún bàkẹ́ torí ọjọ́ iwájú wa làwọn ọmọ yẹn nígbà tí àwa náà bá lè rìn bọ́tà bá lè ṣe nǹkan kan mọ́ àwọn ọmọ ìlànà gbọ́kànlé kí ni ìwà táwọn táyẹyẹ tó ní tí a fẹ́ jèrè lára wọn ní ọjọ́ iwájú àwọn ìjọba náà tó bá fẹ́ kí àwọn business ó kó títì káwọn náà pèsè ààyè sílẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ ìgbé kò sí employment ní iṣẹ́ ìjọba ẹ̀kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ ẹ̀kọ́ ní owó péréje táwọn èèyàn máa ṣiṣẹ́ tí èèyàn bá kọ̀yọ̀ ní bí wọ́n ṣe bá bàjẹ́ wọ́n máa ń gbéra abẹ́rẹ́ clip àwọn kọ̀ọ̀kan fún tọ́kùnrin lónìí tó fi bá ṣọ́ọ̀bù á máa sọ padà ẹ ṣe Ọlọ́run á wà pẹ̀lú wa. Ọlọ́run kò ṣàánú wa ní pẹ̀lú ọ̀kan òjọ̀kan àwọn ìwà tó jẹ́ ìwà láàbì ìwà burúkú tó ń bẹ lọ́wọ́ ọmọ ẹ̀dá láwùjọ wa tẹ́bá kódà tẹ́bá bí ẹlòmíì. Hello. Yes. Ẹ kú ojúmọ́ o. Yes sir. Ojúmọ́ aláyọ̀ ni sir. Orúkọ tèmi ni Bélòdì láti Òrùngbò. Láti Òrùngbò. Èmi ló yẹ kó ojúmọ́ sà. Fámìlì nǹkan sà o. Ìkọ́tẹ̀ mi rí sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ok. Ṣé ẹ gbọ́ mi? À ń gbọ́ yín sà. Òun náà ní pé àkọ́kọ́ ìrọ̀lẹ́ ayé. Ẹlẹ́ẹ̀kejì àìníbẹ̀rù Ọlọ́run tèmi kà kún. Okay. Tí ọba níbẹ̀rù Ọlọ́run àti ṣe ibi ó máa hàn ó yọ. Ṣé ẹ gbọ́ mi? Á hàn tó ń dọ̀. Tó kí ni ìdí ni pé ṣe bá wò láyé tàwa ẹni ìsinà láyé àtijọ́ tó bá lọ sí skul tó lọ sílé ìwé tó bá jáde bí a máa lọ sí àkókò nínú ìṣẹ̀lẹ̀ tó bá lágbára àti lọ sí wọn kó lọ kọ́ṣẹ́. Ọmọ mélòó ló wà ní ìkọ́ṣẹ́ sí? Owó òjijì àwọn èèyàn wá. Owó òjijì owó ti dáwọn èèyàn wá yẹn ṣe tó fẹ́ẹ́ ti jẹ́ àti làágùn mọ́ òun ló fà á tàbí tó fi ń dúngbọ́ ara wọn òun ló fà á tó fi ń kéra wọn lórí òun ló fà á tó fi ń jára wọn nítakùtà òun ló fà á tó fi ń dọ̀ nínú ara wọn nítorí kí ni nítorí owó ìlọ kí là ń wá. Ọ̀bẹ ti jẹ́ làágùn mọ́ tó nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn tó bá bá jẹ́ gbogbo ìwà pálapàla yìí láti ń bẹ̀rù ọlọ́pàá súnmọ́ lọ́hùn látara ìwàkuwà tí àwọn èèyàn wù gbogbo ìwà pálapàla yìí á dẹ́kun láàrin àwùjọ ká súnmọ́ lọ́hùn ló pa lódájú ká lè tún bẹ̀rù ọlọ́hun torí ti náà à ń pààyàn à ń géré ìrànlọ́ ṣé báwọn àgbàlagbà yà ń tẹ̀lé bọ́ ẹṣẹ́ nìyẹn tó bá tẹ̀ ìṣẹ́lẹ̀ kò tó ilé yìí náà adájọ́ ní ìṣèkọ́ nígbà tó bá tẹ̀ ìṣẹ́ ní èèyàn àtẹ̀lé bọ̀ láti ẹ̀ṣẹ̀ ní èèyàn kátó ní orí ipò púpọ̀ wọ́n tó gbọ́dọ̀ bẹ́ẹ̀ lé ká dẹ́kun ẹ̀ ọlọ́run ti fún wa o ó ti dàbọ̀. Ẹ̀bọ̀ ẹ ṣe gan sà ẹ ṣe ẹ kú làákàyè ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ nítorí pásítọ̀ bá wa ṣọ̀rẹ́ ṣùgbọ́n mi tá a gbìyànjú láti gbé yẹ̀wò láàárọ̀ tuntun ní fún gbogbo ẹ̀yin fáǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mẹ́tò ó ní pé ọ̀kan òjọ̀kan àwọn ìwà tó jẹ́ pé ń gbomi lójú ẹni tó ń ṣẹlẹ̀ ní àyíká àti agbègbè aláwùjọ àwọn ìwà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ti wá mọ́nà ìbádà láti hùwà yìí láì ná ní àwọn ìwà tá a mọ̀ sí ìwà ìbánilé ìwà burúkú jáì the so-called criminals all this criminal set of people láàrin àwùjọ wa yìí
kí lọ́nà àbáyọ kó la ṣe fẹ́ dẹ́kun ẹ̀. Èmi rò pé kí ẹ̀yin ó sapá tí mo sapá tiẹ̀, tèmi ó sapá tèmi kó mo sapá tó kí wọ́n sapá tiẹ̀. Ó dá mi lójú orílẹ̀-èdè Nàìjíríà ká sì fi ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run nípasẹ̀ àdúrà àti àwẹ̀. Orílẹ̀-èdè yóò padà dà nílé ayé. Ọmọ òrògbé iná bàbá. Wọ́n lè sọ pé ẹni tó nífẹ̀ẹ́ jùlọ ni kó lọ rè wá wá. Ó lè jẹ́ ìyá, ó lè jẹ́ bàbá. Ó ṣetán àti fi dára tó wù. Ó lè jẹ́ àbúrò, ó lè jẹ́ ọmọ ìyá ẹ̀. Níbi tó jẹ́ pé wọn ò tiẹ̀ náà ní ẹnikẹ́ni. Kọ́lọ́run kó ṣàánú wa ni o. Orílẹ̀-èdè Nàìjíríà yóò dá láṣẹ Èdùmàrè. Ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ yóò gba òmìnira, yóò gba ìtúsílẹ̀, yóò gba ìdáǹdè lọ́wọ́ àwọn ìwà jàkújàkú. Kò síbi tí ò sí o nínú ètò ìṣèjọba wà ńbẹ̀. Torí pé tí kì bá ṣe ìwà ìmọ̀ra tara ẹni nìkan tàbí ọ̀dájú ni kò kàn wò pé ẹ̀tọ́ tó tọ́ fáwọn aráàlú gbogbo ẹ̀ jẹ́ kémi nìkan ó kó. Kò sẹ́ni tí ó bí mi. Pátápátá ẹ̀kan ní kó wá wí tí ti mọ̀ pé o lè ná gbogbo ẹ̀kan tó bá máa fi dé nǹkan kan sì máa kù sí ẹ lọ́wọ́. Ẹ wo àánú Ọlọ́run là ń fẹ́. Ọlọ́run ọba aláàánú kó ṣàánú wa o. Lára àwọn ìṣẹ̀dá alálùbáríkà tó jẹ́ ẹni wa nìkan ni Tùngá. Owó ṣe ní Fatai ní lọ́jọ́ bí yín. Happy birthday to you. Ẹ̀mí ó ṣe pọ̀ ọdún láyé lágbára Ọlọ́run. Owó ṣe ní Fatai. Ọmọ Ṣakí ogun rọ́kì àgbẹ̀dẹ kò rọ́ bàbá. Long life and prosperity láṣẹ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tẹ́ ti dá ṣètò, ẹ̀yin tẹ́ lè ṣe kẹ́ ẹ mọ̀ pé ṣùgbọ́n tí pé yín ò wọlé lónìí, ẹ̀yin tẹ́ tàtẹ̀jíṣẹ́ tá láǹfààní àti kà, ẹ̀yin tó jẹ́ pé ẹ máa ń fi àdúrà ràn wá lọ́wọ́, ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ràn ètò yìí púpọ̀ ṣùgbọ́n kì í yá yín lára láti pè. Ẹ̀yin tó jẹ́ pé ẹ sọra yín di akẹ́kọ̀ọ́ lórí ètò yìí lágbára Ọlọ́run ọpọlọ wa ò ní jọba. Mo kí Sarah Olúṣùsì tó jẹ́ pé wàá mú lójú tì mí láàárọ̀ tòní. Bákan náà ni mo kí àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé àjọ wà nílé agbára. Sábà Fahad Ayọ̀dọ́lá, Olóyèdé Máyọ̀wá Ridwan ó wà pẹ̀lú mi. John Jehu Ọ̀ṣùpẹ̀ lágbára kéyìn mi máa ń lọ yọ. Ọpẹ́ pàtàkì kó máa lọ sọ́dọ̀ aláṣẹ àti olùdarí ìkànnì Tùngbà, the senior labourer himself, my wonderful dad as I do call him. Mọ̀ nílùú pàkúté ayé lágbára Ọlọ́run ọba. Gbogbo ìṣẹ̀dá tó bá gbẹ́ kòtò sílẹ̀ fún yín fúnra wọn ni wọ́n kù sí. Lọ́la Jésù, lọ́la láúlà, ọ̀la kwata, ìlà bílà alẹ́ azim. In Jesus' name I pray. Lágbára Ọlọ́run. Ní wálẹ̀ láṣẹ Èdùmàrè. Sarah Olúṣùsì, thank you so much my sister. Lẹ́yìn ètò fún ìpolówó ọjà tàbí ohunkóhun tẹ́ ẹ fẹ́ sọ bí ẹ ní àmọ̀ràn tẹ́ ẹ fẹ́ gbà wá lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08077476691 08077476691. Iṣu ń bẹ lébè orí Bukata fágbẹ́ òkùnkùn tàjú borí Bukata fún ní àgbàdo tọ̀dọ̀mọ̀ ló bá di Bukata fẹ́lẹ́kọ̀. Mọ́délé ayé mo di Bukata Ọlọ́run. Olakitan Adegoke yín rí. Èmi á mọ̀ pé ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa ní Tùngbà. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa ní Tùngbà o. Èdìrẹ́ ogun èṣù gbé.